Ah, ìbà Elédùmarè, ìbà Elédùmarè, ìbà Elédùmarè, ọba tẹrẹrẹ kárí ayé. Hmm. Ìbà Ọlọ́run ọba olùdá, ọba olùpa. Mo ṣèbà gbogbo ẹ̀yin àgbààgbà. Ìbà gbogbo ẹ̀rìndínlógún. Ìbà gbogbo ìbà gbogbo jáwéjáwé. Ìbà gbogbo wàgbòwàgbò. Ìbà ẹ̀yin àgbààgbà, ìbà ẹ̀yin àgbààgbà, ìbà ẹ̀yin àgbààgbà. Ìbà ládéládé, ìbà lóyèlóyè. Mo ṣèbà gbogbo yín o. Mo ṣèbà gbogbo yín o. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà ẹ̀yin àgbààgbà, mo ṣèbà oyún inú, mo ṣèbà àṣẹ́ẹ̀dí, mo ṣèbà ọkùnrin, mo ṣèbà obìnrin. Mo ṣèbà gbogbo ẹ̀yin tó ti tẹ̀, gbogbo ẹ̀yin tó mọ àyínnìke àtàyínnìpadà. Mo ṣèbà gbogbo yín o. Èmi ọmọ yín fún wa TV náà ni mo ti gorí ètò báyìí. Mo gorí ètò, mo kí gbogbo wa pátápátá, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ Yorùbá àtàtà, gbogbo ọmọ ládéládé, gbogbo ọmọ lóyèlóyè. Mo kí gbogbo wa pátápátá ní gbogbo ibi tẹ́ bá ti ń gbóhùn mi lágbàńlá ayé. Mo kí gbogbo yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá wà lágbàńlá ayé. Mo kí gbogbo wa pátápátá. Èmi ọmọ yín fún wa TV náà ni mo gorí ètò. Kí ni mo mú wá fún wa? Òun náà ni ọ̀rọ̀ Awíkoko tó ń ké ní mẹ̀yàmẹ̀yà. Awíkoko tó ń ké Nkigbe oró. Awíkoko ó ń ké gbàmígbàmí, ó ń ké gbe oró. Ó ti wá gbàgbé pé ìgbàlà gbà, ẹnìkan ò nílé ayé, ẹnìkan ò nílé ayé. Awíkoko, wọ́n ní awí fún ni kó tó dání. Àgbà ìjà ni, awí fún ni kó tó dání, àgbà ìjà ni. Awíkoko, awíwíwí, olóògbọ́, afọ̀fọ̀fọ̀, olóògbà, awí ìgbọ́, àfọ̀gbà tó mú ara oko sánbà tẹ́wọ̀lú. Awíkoko, mo wí fún ọ. Mo wí fún ọ àbí mi ò wí fún ọ? Mo wí fún ọ. Mo ní tó bá ń wẹ̀ nínú àgbo, Awíkoko, tó bá jẹ́ nǹkan tó ṣe, agbára ló gbójúlé, Awíkoko, mo sọ fún ọ, mo wí fún ọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́, gbogbo ẹ̀yin ìyá mi, bàbá mi, gbogbo ẹ̀yin Yorùbá nation, ẹ̀yin ìyá wa, bàbá wa nù Yorùbá nation, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ní gbogbo àgbáńlá ayé tẹ́ bá ti ń bá mi bọ̀ tipẹ́tipẹ́. Mo ṣe fídíò lórí Omiyale àti Awikonko nínú ọdún yìí ní February, about 9 or 10 months ago ni mo ti ṣe fídíò lórí Awikonko ní February tí n bá rántí, February 20, 2023 tá wà yìí ni mo ṣe fídíò lórí ọ̀rọ̀ Awíkoko, Omiyale, Sugar Boy, Sunday Arọ, gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n da olóyè Sunday Igboho. Mo kọ sínú àkọlé program tí mo ṣe ń gbà náà, mo ní ẹ wojú àwọn tó gbàbọ̀dè fún olóyè Sunday Igboho. Gbogbo àwọn tẹ́ bá ti ń bá mi bọ̀, ẹ máa rántí. Awikonko, mo ṣèkìlọ̀ fún ẹ nínú fídíò náà. Mo sọ fún ẹ, mo ní Odale, ẹni tó bá dalẹ̀ ń bálẹ̀ lọ ni. Omiyale, mo wí fún ọgbà náà lọ́hùn. Mo ní ẹ̀dẹ̀ mọ̀, nítorí mi ò ní sọ̀rọ̀, mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Mo sọ náà, mo ní mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Mo sọ́nu fídíò yẹn pé ẹ̀dẹ̀ mọ̀ ó dẹ̀ yé yín nínú struggle ìjàngbara òmìnira Yorùbá nation tá wà. Mo ló dẹ̀ yé yín o, pẹ́ni tó bá dalẹ̀ ó ní tójú ẹ ò rí. Mo lẹ́nìkan ò ní fìbọn léyìn, ẹnìkan ò ní fàdá léyìn, ẹnìkan ò ní fi kú wáyìn. Bet ẹ ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ yín. Tẹ́yin náà dẹ̀ mọ̀ tó yé yín, ó dẹ̀ yé àwọn alálẹ̀, ó yé olóyè Sunday Igboho, ó yé ọ̀pọ̀lọpọ̀ wa nínú Yorùbá nation, nítorí pé wọ́n ní ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àwa náà mọ̀ àwọn àgbààgbà tó ń gbé Yorùbá nation kalẹ̀ pé kí ilẹ̀ Yorùbá kó gba òmìnira, tó mọ̀ pé dandan ni ọ̀pọ̀lọpọ̀ wa ló máa dìde fún ìjàngbara láti jìjà láti pé a fẹ́ gba orílẹ̀-èdè wa. Ó dẹ̀ ti yé wọn mọ̀ pé dandan ni tá a bá ti ń ró lòtítọ́, tá a ń ró lódodo, tá a rẹ́ni tó dúró tán tọkàntọkàn, òun náà la máa rí àwọn ọ̀dàlẹ̀ nínú wa. Torí ẹ̀ náà ṣe gbé àwọn ètò náà kalẹ̀ ńgbà yẹn. Ó yé wa, kò sẹ́ni tó wọnú Yorùbá nation tọkàntọkàn tí ò go through processing kan tàbí kejì ká tó wọ̀. Kò ń ṣe pé irú wá ògèrè wá, nítorí pé a mọ̀ pé n tá a fẹ́ ṣe, ìjàngbara tá a fẹ́ jà, a mọ̀ pé kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó rọrùn bẹ́ẹ̀. Àwọn àgbà wa náà dẹ̀ mọ̀ pé àìmọye àwọn agbẹ̀yìn bẹ́bọjẹ́, àìmọye àwọn tó jó lóṣèlú, àìmọye àwọn tó jẹ́ ọ̀bàyéjẹ́ ló máa rán àwọn èèyàn wá sáàrin wa láti wá ṣalamí ohun tá à ń ṣe.
but àìtí ìbọ́ àìtí kúrò nínú ọdún yìí o. Omiyale, ìwọ fúnra ara ẹ mọ ohun tójú ẹ rí fìrífìrí. Inú ọdún yìí náà la wà tí mo ti ṣe program tí mo ṣe fídíò nípa yín. Awikonko, inú ọdún yìí náà la wà yìí 2023. Ṣé o ti rí ibi tó bára ẹ báyìí? Àbó rí ibi tó bára ẹ? Mo ti sọ pé asọ̀rọ̀ṣẹ́ kan ò ní sọ ti ẹ̀dànù láyé, torí pé awíṣẹ́ ni mí, asọ̀rọ̀ṣẹ́ ni mí tí ò ní sọ ti ẹ̀dànù láyé. Mo mọ tí ó ṣẹlẹ̀, mo dẹ̀ mọ tí ó ṣe, tí mo mọ̀ gbẹ̀yìn yín. Ní tí ó gbẹ̀yìn ìdálẹ̀ tẹ́ dálẹ̀ olóyè Sunday Igboho, ìdálẹ̀ tẹ́ dálẹ̀ gbogbo ọmọ Yorùbá àtàtà nínú Yorùbá nation, mo mọ tí ó gbẹ̀yìn yín. Ṣùgbọ́n ọwọ́ oníkú náà ni ó fi pekú fúnra rẹ̀. Awikonko, ó ṣe pé ẹnu ara ẹ̀ náà ló fi pekú tí ó pa ẹ́. Èmi ò rókúrò ẹ o. Awikonko, mi ò rókúrò ẹ, ṣùgbọ́n ẹnu ara ẹ ló fi pekú tí ó pa ẹ́. Ẹnu ara ẹ̀ náà ló fi pè irú ìyà tí ó jẹ ọ́ fúnra ẹ̀. Ẹnìkan ò wáyà fún ẹ, ẹnìkan ò pekú fún ẹ. Pẹ̀lú ẹnu ara ẹ̀ náà ló fi pè, nítorí pé mo mọ̀ pé mo ní ẹnìkan ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Mo ní Awikonko, bí ajá ẹ̀ bá pógún ọdún láyé, ẹran ògún ló ń ṣe. Mo lẹ́nìkan ò ní yẹgbá fi nà yín, ẹnìkan ò ní yàdá wá ṣáyín, ẹnìkan ò dẹ̀ ní yọ̀bọ̀n láti yìn fún yín. Awikonko, ta ló wá yọ̀bọ̀n fún ẹ? Ta ló yọ̀bọ̀n sí ẹ báyìí láti yìn ẹ́ bọ̀n? Ta ló yàdá sí ẹ láti ṣá ẹ ládàá? Àbí ta ló yẹgbá sí ẹ láti nà ẹ́? Ṣé o rí pé ẹnu ara ẹ ló fi pekú tí ó pa ẹ́? Ẹnu ara ẹ náà ló fi pè ìyà sórí ara ẹ. Ṣùgbọ́n kí n tó máa bá ọ̀rọ̀ mi bọ̀, gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi, ẹ má bínú gẹ́gẹ́ bí ìṣe mi, nítorí pé ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá tòótọ́, ọmọ Yorùbá tọkàntọkàn ni mí. Ẹ jẹ́ kí n ṣe gẹ́gẹ́ bí ìṣe mi, nítorí pé Yorùbá national anthem ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ìyẹn gangan la máa fi indicate pé Yorùbá nation òun làwa dúró fún, òun làwa wà fún lánàá, lónìí, lọ́la àti títí láéláé. Tí èmi dẹ̀ mọ̀, èmi ọmọ yín fún wa TV tí ó dá mi lójú pé Yorùbá máa gba òmìnira, orílẹ̀-èdè Yorùbá yóò wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Lójú ayé wa ni kò ní ṣẹ̀yìn wa ní àṣẹ ti Ọlọ́run. Ẹ jẹ́ ká gbọ́ national anthem Yorùbá nation náà kí n tó máa bọ́rọ̀ mi bọ̀. Èmi àti gbogbo ọmọ Yorùbá àtàtà, gbogbo ẹ̀yin bàbá mi, ìyá mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi pátápátá, gbogbo ọmọ Yorùbá àtàtà, àtọba àti ìjòyè, àtoyún náà àtàṣẹ̀dí, gbogbo wa pátápátá, gbogbo wa ní ìmọ́lẹ̀ àti ògo ilẹ̀ adúláwọ̀, láì dẹ́nì kankan sí. Awikonko, ṣó tán báyìí? Àwọn ẹ̀dá kan wà láyé tó jẹ́ pé wọn ò ṣe é dárí sọ. Àwọn ẹ̀dá kan wà láyé tó jẹ́ pé wọn ò ṣe é dìtẹ̀ mọ́, nítorí pé ẹ má bínú ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin náà lẹ fi sí wa lẹ́nu. Ẹ̀yin lẹ sọ pé ẹni tó bá dárí tapá, apá ń pa. Ẹni tó bá dárí tìrókò, ìrókò máa ń kù ni. Awikonko, ìwọ ló dárí tapá o, làpá fi ń pa ẹ o. Ìwọ ló dárí tìrókò, ní ìrókò fi kù ẹ́. Ọmọdé búrókò, ó ń bojú wẹ̀yìn,
ó ti gbàgbé pé òòjọ́ kó lolúwo lérí máa ń jà ńjọ́ tọ́mọ bá depo pupa nù ọjọ́ náà kọ́ là ń bá wí. Awikonko òun nìkan tó ń ṣẹlẹ̀ sí ẹ báyìí o ìwọ ló dárí sọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ti gbàgbé pé kò ń ṣe gbogbo ẹ̀dá la máa ń dìtẹ̀, gbogbo ẹ̀dá kọ́ lèèyàn ń dìtẹ̀, gbogbo ẹ̀dá kọ́ lèèyàn ń dárí sọ. Àkàndá Elédùmarè ń bẹ, gbogbo àkàndá Elédùmarè ò ṣe dárí sọ, gbogbo àkàndá Elédùmarè ò ṣe dìtẹ̀, nítorí pé wọ́n dàbí òkè ni. Òkè ẹ̀ ń bókè dìtẹ̀, òkè ó jẹ́, òkè ó mú, òkè ní òbórí. Bọ́rọ̀ olóyè Sunday Ìgbòho ṣe rí nìyẹn. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni ẹni tó wẹ̀ nú àgbo, ọ̀tọ̀ lẹni tá a ṣe oògùn fún, tá a dira fún, ta ní tán máa sọ pé nìṣó kò sí nǹkan kan. Ṣé o rẹ́ni tá a ṣe fún tó dáyé tá a ṣe fún ó yàtọ̀ sí ẹni tó mú wa látọ̀run. Amútọ̀run wá, òun ní àgbà gbogbo nǹkan láyé. Olóyè Sunday Ìgbòho olókìkí ọmọ ni, alágbára ẹ̀dá ni tọ́lọ́run ti dá wá, àkàndá ẹ̀dá látọ̀run. Gbogbo ohun tó bá ṣe tó lóyè Sunday Ìgbòho bá ṣe láyé, pé bóyá así nǹkan àbá jẹ nǹkan, àṣekún lásán ni, nítorí pé n tí ó dà, n tí ó jẹ́ àti bá a ṣe dá Ọlọ́run ti dá wá látọ̀run. Ẹni tí ò ṣe dárí sọ rárá ni. Bẹ́ẹ̀ lọ́lọ́run dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n kò sẹ́ni kankan tó máa kọ́ síwájú orí. Ṣùgbọ́n bàmí ẹ̀dá fúnra rẹ̀ mọ̀ pé àbàmì lòun, kò ní polongo ara ẹ̀ ni. Jagunjagun tá a dira fún tó fẹ́ lójú ogun, tá a dira fún pé nìṣó lójú ogun, ó yàtọ̀ sí pé jagunjagun tọ́lọ́run ti yàn ní jagunjagun wá látòde ọ̀run. Jagunjagun àtòde ọ̀run ni olóyè Sunday Ìgbòho àtàwọn kan lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n dára wọn mọ̀ bólóyè Sunday Ìgbòho ṣe dára wọn mọ̀. Orí tí ń bá sọ̀rọ̀, tí ń bá sọ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, tí ń bá sọ pé àṣẹ ni, ọ̀rọ̀ tí ń bá sọ, tí ń bá fi sọ pé pẹ̀lú àṣẹ, ó dàṣẹ ni, kò sí nǹkan tí ó yí padà. Torí ẹ̀ ni mi ò ṣe ń fẹnu mi ṣépè fún yàn. Ẹ̀bùn kálukú àti tọ́lọ́run fún kálukú ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ síra wọn. Tá bá sọ pé kéèyàn máa nìṣó, tí ń bá fẹnu ara mi sọ pé wàá lọ rí wàá bọ̀ rí, ìdùnnú ló máa bá bọ̀. Má dá òtí ẹ̀, ohun tí mo sọ yẹn bó ṣe máa rí nìyẹn. Tí ń bá sọ̀dà kejì fún ẹ sínú ayé ẹ, bó ṣe máa rí náà nìyẹn, kò sí nǹkan tí ó yẹ. Ìyẹn òun ṣe pé ẹni tó lo àfọ̀ṣẹ àbẹ́ni tá a sin àwọn fún ó yàtọ̀ ṣẹ́ni tá a dá ní aláṣẹ látọ̀run wá. Aláṣẹ àtọ̀run wá ni èmi. Kálukú lọ́lọ́run fún lẹ́bùn bẹ́ẹ̀ tó fún àwọn kan. Àwọn kan ò lẹ́bùn rárá, wọ́n wáyé gbogbo ohun tí wọ́n bá dà láyé àfi kán ṣẹ̀ súnmọ́ yàn pé mo fẹ́ ń báyìí, mo fẹ́ dàn báyìí, kán ṣe fún wọn, bóyá kán ṣàdúrà ni àbí kán fún wọn ní nǹkan àdàṣejẹ. So olóyè Sunday Ìgbòho ẹ má bínú, màá kí Ìgbòho Òòṣà. Ìgbòho Òòṣà màá kì í torí pé ẹ̀yin fúnra ara yín ẹnu yín náà mo ti gbọ́, ẹ̀yin lẹ́jẹ́ mo oríkì yín délédélé nígbà tẹ́ ń kí àwọn ọmọ yín. Mo wá ní interest nínú oríkì yẹn, n tí mo ṣe kọ́lẹ̀ nìyẹn. Kódà eléyìí tí mo fẹ́ kí yín màá kà nínú ìwé nítorí pé mi ò gbé sórí. Mo kọ́ ṣùgbọ́n mi ò go through ẹ̀, ṣùgbọ́n nígbà tí mo fẹ́ ṣe program lé ní mo wá rántí. Mo ní màá kí bàbá mi, ọ̀gá mi, mentor mi Ìgbòho Òòṣà, olóyè Sunday Ìgbòho Adéyẹmọ. Ìgbòho olóyè Sunday Ìgbòho Adéyẹmọ o, Ìgbòho ọmọ ládé Aláàfin ò ládé, adé aládìkún lágbà fáláàfin. Orí adé ọmọládé odi, ọmọládìkún ọmọ Ìgbòho mọ̀rẹ́. Alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́ tinú omi gègèlè lódò sànyà òde mi ní bàràdé. Omi kán sí, ó kán sí mi lẹ́nu. Ọmọ òkúta mẹ́ta òde Ìgbòho, ọ̀kan ń ṣe mí dábọ̀dábọ̀, ọ̀kan ń ṣe mí máa rọra, ọ̀kan nígbà tó mọ̀ Ìgbòho, kí ló wá ṣe nígbòho mọ̀rẹ́. Ọmọ aládìkún Ìgbòho Òòṣà. Bàbá, mo bá yín lóyè, mo bá yín ládé, mo bá yín lóyè, mo bá yín lórí ìtẹ́, mo pè yín lórúkọ. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ pẹ́
ẹ fowó parí, ẹ fèrègì jobi láṣẹ Ọlọ́run. Olóyè Adéyẹmọ, ikú ò ní yáwọ́ pa yín láṣẹ Ọlọ́run. Àrùn onígbẹ̀yìn dè láṣẹ Ọlọ́run. Ọwọ́ yín tó ṣẹ́gun sí báyìí náà ló máa jẹ́ pẹ̀lú àṣẹ ti Elédùmarè ọba ńlá. Awíkoko ó wá ń kérora, ó ń báyàn lórúkọ jẹ́, ó ń ṣe blackmailing. Gbogbo ohun tí Ìgbòho ṣe, gbogbo ẹ̀ ló fi ń bà lórúkọ jẹ́. Mo ti sọ́nu program mi láti ilẹ̀ pé Awíkoko ò sí fún Yorùbá Nation. Nígbà tí Awíkoko wà nù tó ń bojú tó máa ń ṣe program ẹ̀ tó ń fi ẹ̀kú bojú tẹ́nìkan kan ò mọ irú ẹ̀dá tó jẹ́ ńgbà náà. Awíkoko ò fìgbà kan for once support Yorùbá Nation. Mo dẹ̀ tún sọ nínú àwọn program mi kan tí mo ti ṣe sẹ́yìn mo ti sọ. Mo ní ọjọ́ tí Awíkoko join Yorùbá Nation, Awíkoko báyàn ó sọ̀rọ̀ èèyàn kan lórí program ẹ̀, wọ́n wá gbígbé tán wọ́n gbé lọ sí prison tó wà ní Iléṣà. Inú prison yẹn ló wà tán tì mọ́, tán fẹ́ gbé lọ sí court. So kó lóyè Sunday Igboho tó gbọ́ sí kéèsì ẹ̀, olóyè Sunday Igboho lọ bá yanjú kéèsì yẹn, wọ́n fi gba Awíkoko jáde nínú prison gbà yẹn. Gbígba Awíkoko tán gba Awíkoko jáde nínú prison, bíbọ̀ tó ń bọ̀ láti prison gbà tán release ẹ̀, ilé olóyè Sunday Igboho ló wá straight. Ọjọ́ yẹn ló declare support lórí nǹkan tí Igboho gbé dání, which is Yorùbá Nation. Mo sọ nínú program mi sẹ́yìn mo ní Awíkoko ó rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí avenue, pé program tóun ṣe, àwọn tóun bá sọ̀rọ̀ sí tán bá dìde láti fìyà jẹun, ó rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì tó lè máa yọ òun kúrò nínú ewu. Ṣùgbọ́n àìlóòótọ́, àìwà straightforward tí Awíkoko ń ṣe, òun náà ló bá àti jẹkújẹ, olè, tẹ̀mbẹ̀lẹ̀kún, ọ̀lẹ àti lára, òun ló gbé Awíkoko débi tó dé yẹn. N tó ń ṣe pẹ̀lú àwọn kan, òun náà ló pàpà ṣe pẹ̀lú olóyè Sunday Igboho tá a fi sọ pé ó dalẹ̀. Kò wá mọ̀ pé tó bá ṣe fáwọn kan tó mú jẹ, olóyè Sunday Igboho ń ṣe ẹni tó lè ṣerú ẹ̀ sí, nítorí pé Awíkoko ọjọ́ tó join Yorùbá Nation, òun ló ti ṣèbúra pé ò ní dalẹ̀. Omiyale ńgbà tẹ́ join Yorùbá Nation lẹ́ ti ṣèbúra pé ẹ̀ ní dalẹ̀. Wọ́n sì ní ọjọ́ tọmọdé bá múlẹ̀ ló mọ̀, ọjọ́ tí ó dalẹ̀ kò lè mọ̀. Àwa náà ti mọ̀ pé ọ̀dàlẹ̀ máa wà nínú wa, tá a dẹ̀ ti ń rí wọn lóríṣiríṣi. Irú ẹ̀ náà ni gbogbo ẹ̀yin yẹn náà tẹ pàpà yọjú Sunday Arọ, tó jẹ́ pé owó lẹ́wà after, ibi tẹ́ ti ń jẹ tẹ́ ti ń mu lẹ́wà after. Tó bá di pé ẹni tó ń fún yín tó bá di pé ó ṣe díẹ̀ kò fún yín, kẹ́yìn sóńtọ̀ òun ni, ó ti dọ̀tá yín. Ẹ mọ̀ pé kò easy. Ẹni tó bá tọwọ́ bàpò tó fúnyàn pé lágbájá mo bùn ẹ́ nìkan, ó yẹ ká kíkú iṣẹ́ ni, nítorí pé àwọn náà wọn hú owó yẹn ńlẹ̀, àwọn náà ń ṣiṣẹ́ làágùn nǹkan tó rí ni. Ọjọ́ tí ó ń tọ̀hún tó bá wá expect pé ó máa fún ẹ, tí ò bá fún ẹ, gbà ń pé condition tó bá wọ tí wọ́n fi sá lọ bá, ó ṣeéṣe pé condition ẹ lòun náà experience tí ò fi rí ẹ fún lásìkò yẹn. Kò wá fún ẹ lénìí, ìyẹn ò sọ pé oore mi ò sí lọ́dọ̀ ẹni ìyẹn tó máa ṣe fún ẹ. Ṣùgbọ́n tó bá ti sọ pé torí pé ó ń fún ẹ tẹ́lẹ̀, ọjọ́ kan tí ò fún ẹ tó dèèyàn burúkú lọ́dọ̀ ẹ, ó ti gbé gidi náà gbogbo oore tó yẹ kó rí gbà lọ́dọ̀ ẹni yẹn àti lọ́dọ̀ àwọn tó súnmọ́, nítorí pé ẹni bí ní aláìmoore ẹ̀dá ni ẹ. Irú ẹ̀dá tẹ̀yìn jẹ́ nìyẹn. Omiyale, Sugar Boy, Saheed Ọmọbọ̀tá, Awikonko, Sunday Arọ, Anko, irú ẹ̀dá tẹ̀ jẹ́ nìyẹn. Gbogbo irú yín tó bá dẹ̀ tún kù nínú movement Yorùbá Nation yìí, àṣírí yín máa tú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bí mo ṣe sọ́ngbà yẹn náà nìyẹn, pé àṣírí yín ò ní bò nígbà kankan, àṣírí gbogbo yín ló máa tú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìyà tó bá dẹ̀ ẹ̀kẹ́ jẹ ní escape ìyà náà láṣẹ Ọlọ́run. Mo tún kí ẹ Omiyale. Omiyale. Omiyale ṣe program kan ní àná àbíjẹta. Program yẹn flash sí Facebook mi nígbà tí mo wà lórí ó flash sórí YouTube mi nígbà tí mo wà lórí YouTube. So mo wá fọ opportunity yẹn wo program yẹn. Omiyale, mo kí ẹ kú ewu. Omiyale, kò ń ṣe pé mo hate Omiyale láti ilẹ̀ tẹ́lẹ̀ náà, ṣùgbọ́n mi ò like ẹ nítorí pé ọ̀dàlẹ̀ ni ẹ. Mi ò hate ẹ o, ṣùgbọ́n mi ò love ẹ torí pé ọ̀dàlẹ̀ ni ẹ. Ṣùgbọ́n
Omiyale nínú fídíò tó ṣe ó sọ bó ṣe invite ẹ ní Sunday 11 tó lọ Ọ̀ṣun state tó lọ kọ statement so gbogbo bó ṣe gbára ẹ lẹ́n pé o lọ́wọ́ nínú nǹkan tí Awikonko ṣe and precise o sọ fún Awikonko pé olóyè Sunday Igboho fẹ́ pa yín. Anyway, very correct. Tó bá ń bẹ gbogbo ọmọ Yorùbá ó wá ń lo fáàsì Quran àti Bible pé kan rántí nínú fáàsì nínú Bible tó sọ pé bàbá yẹn dáríjìn wá gẹ́gẹ́ bá ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá, àbí okó tiẹ̀ ó sọnù okó ti fáàsì Quran náà tí Ọlọ́run ti sọ pé ẹlẹ́ṣẹ̀ ni wá bẹ̀tẹ́ bá ẹ tún mímí Ọlọ́run ẹ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ọba istigifra lèmi Ọlọ́run máa ṣe àforíjì ẹ̀ṣẹ̀ yín fún yín, máa tún wá kẹ́yìn ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Òótọ́ ni ó sọ orí sọ, ṣùgbọ́n ṣé o rántí pọ́lọ́run kan náà ló sọ pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ọlọ́run ọba máa ń dáríjì èèyàn béèyàn bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó bá tọrọ dáríjì ẹ̀ṣẹ̀, Ọlọ́run á máa dáríjì èèyàn. ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn kò ń ṣe pọ́lọ́run ò ní fìyà ẹ̀ jẹ, kò ń ṣe pé kò ní bí ẹ o, kò ń ṣe pé kò ní fìyà ẹ̀ jẹ, kò ń ṣe pé kò ní bí ẹ, ṣùgbọ́n pé tó ti dárí o wá ti ronú pìwàdà pé tọ̀ mi ò dẹ́ṣẹ̀ mọ́ o, Ọlọ́run foríjì mi, ìyẹn túmọ̀ sí pé o ti dàtún bí, ìyẹn túmọ̀ sí pé o ti dọmọ tuntun. ẹ̀ṣẹ̀ eléyìí tó ti ṣẹ̀ Ọlọ́run á fìyà ẹ̀ jẹ o, á ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń kọ iṣẹ́ dáadáa tó bá ń ṣe lẹ̀ lẹ́yìn ìgbà tó ti ronú pìwàdà yẹn. Omiyale mi ò sọ pé mi máa fìyà jẹ o, ṣùgbọ́n pé ó dẹ́lẹ̀ ọmọ Yorùbá kò sígbà tí ìyà yẹn ò ní jẹ. Àkọ́kọ́ bẹ̀ nìyẹn, ó ti bẹ gbogbo ọmọ Yorùbá, kódà èmi náà bẹ̀ báyìí pé Omiyale ó bẹ̀ ibi tí apá mi ti wá jábọ́, torí gbogbo tí mò ń sọ látijọ́ pé kò sí ọgbọ́n tó lè dá sí Omiyale, but apá mi jábọ́ nígbà tó ṣí fìlà, tó ló wọ fìlà native ló wọ̀, ó dé fìlà, nígbà tó ṣí fìlà tó ló fi orí Olúbàdàn, ọba Olúbàdàn olóò fi bẹ gbogbo ọmọ Yorùbá, olóò fi Ọ̀nìrìṣà ọba Ọ̀jájá aláṣọ àlà funfun gbòò olóò fi bẹ gbogbo ọmọ Yorùbá, olóò forí ládéládé ó fi bẹ gbogbo ọmọ Yorùbá, ó wá lóò fi Aláàfin tàná tó lọ ikú bàbá yèyé ọba Adéyẹmí tán wàjà, olóò fi wọ́n bẹ gbogbo ọmọ Yorùbá pátápátá kán ṣàforíjì fún ẹ. Ibi tápá mi ti jábọ́ nìyẹn, nítorí pé ọmọ Yorùbá gidi ni mí, ọmọ Yorùbá àtàtà ni mí. Téèyàn bá dárúkọ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè tóbi tó láyé, á dẹ̀ yọ nínú mi, á tán nínú mi, torí pé ta ni mí. Gbogbo ọmọ Yorùbá ohun tó Omiyale fi bẹ̀ wá yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàánú ẹ̀, ṣùgbọ́n ká fi sí ààyè tó yẹ ká fi sí. ẹ jẹ́ ká dáríjì Omiyale torí gbogbo ohun tó ti fi bẹ gbogbo ọmọ Yorùbá yìí, torí pé ọmọ Yorùbá àtàtà gbogbo wa, wọn ò bọ̀rọ̀ fi orí ládéládé orí ààfin bẹ̀ wá ká sọ pé ó ṣètùkù nu wa ní gbẹ́bẹ̀, ṣùgbọ́n ká fi Omiyale sí ààyè tó bá yẹ ká fi sí, nítorí pé ó ti wà ọ̀dàlẹ̀ dẹni. ààyè tó gbà ẹ́ lákọ̀ọ́kọ́ lọ́dọ̀ olóyè Sunday Igboho, má expect pé irú ẹ̀ tún lè gbà ẹ́ mọ́, torí pàwọ́ kan ò ní fi ààyè yẹn lẹ̀ fún ẹ. tí Igboho bá ní ngore tó fẹ́ ṣe ẹ́, àní kí Igboho má ṣe ẹ́ lóore o, gbogbo ọmọ Yorùbá tán bá lóore tán fẹ́ ṣe, àní kán má ṣe ẹ́ lóore o, torí pé ẹni tọ́lọ́run bá rán sí ni kó ṣàánú ẹni, òun ló ń ṣàánú ẹni o. bẹ̀tẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó bẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ á dákun dábọ̀ ká dáríjì Omiyale, ṣùgbọ́n ká fi sáàyè tó bá yẹ ká fi sí. ààyè ọ̀dàlẹ̀ ni, torí pé ohun tó dalẹ̀ àkọ́kọ́ kò sí nǹkan tó fún wa lásọ̀ránsì pé báyìí bá gbà tán dáadáa kò tún ní dalẹ̀, kò ní ṣe tó jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kejì. Awikonko ìyà ẹ̀ṣẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí ń jẹ yẹn, máa wá gbọ́ Awikonko ẹni tó bá súnmọ́ ẹ sọ fún pé Awikonko bí 5 petition ló wà against ìwọ nìkan from different source,
from different people ló ti ní 5 allegation lẹ̀ báyìí tó máa gbé ẹ lọ sí court fún but èmi sọ wọn kan fún ẹ máa gbáradì o má rò pé petition 5 petition tó bá ní zone 11 tí wọ́n ti arrest ẹ tán detain ẹ yẹn má rò pé 5 petition yẹn nìkan ló wà against ẹ o I promise you Awikonko ẹ jẹ́ ká Awikonko máa expect pé kí oṣù yìí tó kanlẹ̀ oṣù December la wà yìí today is December 3rd 2023 Awikonko kó tó di on the 31st of this December petition tó máa write against ẹ àwọn tó máa gbé ẹ lọ sí court lọ write ẹ down Awikonko ó máa lé ní 12 already you have about 5 or 6 allegation on ground tó jẹ́ kó wà ní detain for now and you will go to court but my expect pé before 31st of this December allegation tí àwọn èèyàn máa fi kàn ẹ́ petition tó máa write against ẹ it will be more than 12 so prepare yourself so that you'll be able to know where you will end your life. For defamation of character, I repeat, for defamation of character and blackmailing. And you know the offense of defamation of character. You know the offense of blackmailing. Tó bá ti lè bọ́ ńbẹ̀, ó kù wá ẹ. Ìwà ẹ máa san ẹ́ lẹ́san, adájọ́ fún ẹ. Inú ẹ máa san ẹ́ lẹ́san, èrò ọkàn ẹ máa san ẹ́ lẹ́san, adájọ́ fún ẹ. Torí gbogbo ẹni tó bá ti ṣe ntẹ́nìkan ò ṣe rí, dandan ni kó rí ntẹ́nìkan ò rí rí. Now, ṣèbígbà tó lè Sunday Igboho ń gbà ẹlẹ̀ orẹ́ ní fẹ̀yìntì àbí o lè commit crime tó bá wù ẹ́ bó tilẹ̀ kó lóye Sunday Igboho rán ẹ kó máa commit crime yẹn náà ló pàpà commit against olóyè Sunday Igboho náà. Now a fẹ́ wá wu àwọn ọmọ Yorùbá àbí àwọn alágbára tó máa wà lẹ́yìn ẹ̀ sìn láti sọ pé wọ́n fẹ́ yọ ẹ́ kúrò nínú wàhálà tó kóra ẹ sí báyìí, wọ́n fẹ́ yọ ẹ́ kúrò nínú ìdààmú àti jọ̀ngbọ̀n tó kóra ẹ sí Awikonko. Ibẹ̀ la máa ti mọ̀ bóyá àwọn kan ló ń rán ẹ láti máa blackmail olóyè Sunday Igboho. Gbogbo ọmọ Yorùbá bóyá olówó ni ọlọ́rọ̀ ni tó bá ti dìde láti rescue àbí láti help Awikonko lórí issue tó níyìí, àwọn gangan ní brain behind Awikonko láti máa blackmail olóyè Sunday Igboho. Ibẹ̀ la máa ti mọ̀ yín. Ẹ jẹ́ ká ṣe follow up lórí case t'Awikonko ní. Àwọn tó bá ti dìde, ọmọ Yorùbá tó bá ti dìde láti support Awikonko láti rescue ẹ̀ kúrò ní problem yìí, àwọn gangan ní brain behind the boss Awikonko tán ní kó máa blackmail olóyè Sunday Igboho so that a máa mọ ibi tá máa kọjú ìjà wa sí. A máa mọ àwọn tá máa kọjú ìjà wa sí. Bó ṣe rí nìyẹn. Mi ò wá láti wá sọ̀rọ̀ much. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi, mo kí gbogbo wa ẹ ṣé. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Awikonko, you go hear wẹ́n. Ó dàbọ̀.